èwo tún làwọn ará Amẹ́ríkà fẹ́ ṣe fún ààrẹ Tinubu yìí? Ohun tí àwọn ará Amẹ́ríkà yìí ń wá nídìí akọ̀ọ̀ṣù nígbà tí wọ́n bá kàn án nídìí ewùrà ó dàbí pé nígbà náà ni wọn yóò tó sinmi. Nítorí títí di bí a ti ń wí yìí ọ̀rọ̀ àwọn èèyàn náà kò fẹ́ yí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà mọ́ o. Nígbà tó jẹ́ ọ̀rọ̀ táwọn kan rò pé ó ti kúregbé tó ti kúregbè tí gbogbo èèyàn sì ti gbọ́kàn kúrò níbẹ̀ nítorí tí wọ́n rò pé ó ti parí làwọn tún ṣẹ̀ṣẹ̀ hú jáde yìí o. Ilé-ẹjọ́ kan lágbègbè Columbia ló dájọ́ l'Amẹ́ríkà ọ̀hún lọ́jọ́ 8 oṣù kẹrin tá a wà yìí pé gbogbo ìwé àṣírí tí wọ́n fi pamọ́ lórí ìwádìí kan tí wọ́n ṣe lórí ààrẹ orílẹ̀-èdè yìí aṣáájú Bọ́lá Ahmed Tinubu lọ́dún 1992 títí wọ 1993 pé kí wọ́n kó gbogbo ìwé náà jáde sí gbangba. Àwọn ọlọ́pàá inú wọn lọ́hùn-ún àwọn ni wọ́n ṣe ìwádìí ọ̀hún, ìyẹn àwọn tí wọ́n ń pè ní Federal Bureau of Investigation FBI àti Drug Enforcement Administration. Àwọn ni wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ náà lásìkò tá à ń wí tí wọ́n sì rí àbájáde àwọn ohun tí wọ́n ń wá gbogbo. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ ìwádìí yìí dé ilé ẹjọ́ lásìkò táwọn kan dìde láti mọ ohun tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún, àwọn FBI àti DEA yìí láwọn ò lè kó ìwé àṣírí náà kalẹ̀ sílẹ̀ rárá. Ọ̀rọ̀ náà dùn àwọn tí wọ́n pe ẹjọ́ nígbà náà nítorí wọ́n ti rò pé ohun tí àwọn yóò lò tí àwọn kò fi ní jẹ́ kí Tinubu di ààrẹ Nàìjíríà nígbà náà nìyẹn. Àtíkù Abubakar tó pe ẹjọ́ lórí ọ̀rọ̀ ìbò yìí dìídì tẹnumọ́ pé Tinubu ti bá wọn gbé egbògi olóró nígbà kan àti pé ilé ẹjọ́ Amẹ́ríkà ti dá a lẹ́bi. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ilé ẹjọ́ kankan bá ti dá lẹ́bi òfin Nàìjíríà kò fi ààyè gbà tọ̀hún láti di ààrẹ ilẹ̀ wa. Peter Obi náà sáré kàbàkàbà nígbà tí à ń wí yìí òun náà ní àwọn ẹ̀rí kan lọ́wọ́ láti fi hàn pé wọ́n ti fìgbà kan dá Tinubu lẹ́bi ní Amẹ́ríkà. Nídìí èyí kò yẹ lẹ́ni tí wọ́n gbọ́dọ̀ fi ṣe ààrẹ Nàìjíríà rárá. Àmọ́ ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sí ajá tó ń múra láti pa ẹja nínú omi nítorí gbogbo bí wọ́n ti ń jù ú sókè làwọn adájọ́ Amẹ́ríkà yìí wọn tí wọ́n sì ń sọ pé wọn ò tí ì rí ẹ̀rí tó dájú láti lè fi gbé ìdájọ́ tàwọn tàbí ohun tí àwọn yóò fi gbé ọ̀rọ̀ náà kalẹ̀ lọ́dọ̀ wọn. Ẹ̀rí tí wọ́n sì ń wá ọwọ́ àwọn FBI àti DEA ló wà nítorí àwọn ni wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ náà lásìkò yẹn. Ẹ̀sùn tí wọ́n fi kan Tinubu nígbà náà ni pé ní 1992 wọ́n kan orúkọ ẹ̀ nínú àwọn kan tí wọ́n ń wá fún ẹ̀sùn gbígbé oògùn olóró ní àdúgbò wọn ní Chicago. Àwọn ìwé tó jáde nígbà náà fi hàn pé ilé ẹjọ́ gíga kan ní Amẹ́ríkà níbẹ̀ dá Bọ́lá Tinubu lẹ́bi pé àwọn owó kan tí wọ́n bá nínú àkáǹtì ẹ̀ nílùú náà owó tó rí láti ibi oògùn olóró gbígbé ni. Bí wọ́n ti wádìí òun ni wọ́n wádìí àwọn mẹ́ta míì pẹ̀lú ẹ̀ Lee Andrew Edwards, Muiz Adégbóyèga Àkàndé àti Abíọ́dún Àpélé. Wọ́n ní yàtọ̀ sí pé àwọn yìí jẹ́ ọ̀rẹ́ Tinubu wọ́n jọ ń ṣiṣẹ́ oògùn olóró náà papọ̀ ni. Àpapọ̀ owó rẹ̀ tí wọ́n bá ní báǹkì tí wọ́n sì gbẹ́sẹ̀ lé lẹ́yìn tí wọ́n dá a lẹ́bi jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénírínwó owó dọ́là $460,000. Wọ́n sì gbẹ́sẹ̀ lé owó náà bámúbámú. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ fa ọ̀rọ̀ yìí lásìkò tí Tinubu fẹ́ du ipò gómìnà ìpínlẹ̀ Èkó ní 1999 tí wọ́n sì fa kinní náà wọ ọdún 2003. Àmọ́ wọn ò rí ọ̀rọ̀ náà fi tì síbì kan títí tí òjò fi rọ̀ pa á tí kò sì sẹ́ni tó wí kinní kan mọ́. Àfi nígbà tí ìbò ọdún 2023 yìí dé tí Tinubu sì jáde pé òun fẹ́ di ààrẹ. Bí ọjọ́ ìbò náà ti ń súnmọ́lé bẹ́ẹ̀ làwọn alátakò ẹ̀ ń jáde láti hú ọ̀rọ̀ náà síta lẹ́ẹ̀kan sí i. Nígbà náà wọ́n rìn síwájú ju àwọn tí wọ́n dá ọ̀rọ̀ náà lójú ní 1999 lọ. Wọ́n wá díẹ̀ dé ibi tó le títí tí wọ́n fi rí ìdájọ́ ìgbà náà níbi tí ilé ẹjọ́ ti sọ pé àfi kí wọ́n gbẹ́sẹ̀ lé owó Tinubu. Lẹ́yìn tí wọ́n ti dá a lẹ́bi pé ibi tí owó ẹ̀ ti jáde kò mọ́ rárá tí wọ́n sì fohùn ṣọ̀kan pé kò sí ọ̀nà míì tówó yìí fi lè wájú ìdí iṣẹ́ gbígbé kokéènì àti heroin lọ. Àmọ́ bó tilẹ̀ jẹ́ pé ìwé ìdájọ́ ìgbà náà ń lọ káàkiri orí ayélujára tí àwọn èèyàn tó ń wádìí sì rí kó sílẹ̀ pé ìwé náà rèé ìdájọ́ ọ̀hún nìyí. Àwọn adájọ́ ní
àwọn ò lè gba gbogbo ohun tí wọ́n ń kó kalẹ̀ yìí nítorí kì í ṣe èyí tó jáde láti ilé ẹjọ́ kan tàbí tó ní òǹtẹ̀ àwọn adájọ́ kankan lára. Bẹ́ẹ̀ ni ìwádìí náà kì í ṣe ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ náà fúnra wọn ló ti jáde. Ilé ẹjọ́ ní bí àwọn yóò bá dá sí tàbí tí àwọn yóò fi irú ìdájọ́ bẹ́ẹ̀ ṣe àgbékalẹ̀ ìdájọ́ tàwọn lórí ọ̀rọ̀ Tinubu ó gbọ́dọ̀ jẹ́ láti ọ̀dọ̀ àwọn tó ṣèwádìí náà ni. Nígbà náà ni ọkùnrin kan jáde, Aaron Greenspan, ó ní òfin wà ní Amẹ́ríkà tó fààyè gba fífi àlàyé ọ̀rọ̀ gbogbo síta fáyé rí, pé kò sí kinní kan tó gbọ́dọ̀ wà nípamọ́ lábẹ́ òfin tàwọn, ohun gbogbo gbọ́dọ̀ jáde síta, pàápàá tó bá ṣe pé èyí tí àwọn oníròyìn tàbí àwọn akirikáyé fẹ́ lò fún iṣẹ́ wọn ni. Ohun tó jẹ́ kí Greenspan lè ṣe eléyìí ni pé òun náà ní iléeṣẹ́ kan tó jẹ́ ti àwọn ajàfẹ́tọ̀ọ́ ènìyàn àti iléeṣẹ́ tó ń ṣòfin tó tó ohun gbogbo tó bá ń lọ. Òun ló wá ń kọ̀wé sí àwọn aláṣẹ iléeṣẹ́ ọ̀fẹ́ nìròyìn tó di ọ̀rọ̀ yìí, àti pé òfin náà kì í ṣe èyí tí wọ́n lè tẹ̀ lójú rárá. Ẹ̀ẹ̀mejìlá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kùnrin yìí ti kọ̀wé tó sì ń tọ́ka sí òfin náà pé àfi tí Amẹ́ríkà kò bá tẹ̀lé òfin yìí nìkan ni wọn ò ní kó gbogbo ìwé àṣírí náà jáde sí gbangba. Àmọ́ gbogbo ìgbà tó ti ń kọ̀wé sí wọn, èsì tí àwọn aláṣẹ iléeṣẹ́ ọ̀fẹ́ nìròyìn lábẹ́ òfin yìí ń sọ ni pé àwọn kò lè sọ fún un pé òótọ́ ni ohun tó ń béèrè tàbí irọ́ ni, pé àwọn ò lè sọ fún un bóyá àwọn ṣèwádìí tàbí àwọn ò ṣèwádìí, tàbí pé bóyá àwọn ní àbájáde ìwádìí kankan lọ́wọ́ tàbí àwọn kò ní lọ́wọ́. Ọgbọ́n jìbìtì gbáà lèyí, nítorí ohun tí wọ́n ń sá fún náà ni pé bí ọ̀rọ̀ bá di ti ilé ẹjọ́, kí ilé ẹjọ́ má dá wọn lẹ́bi, kí wọ́n má sọ pé àwọn jẹ̀bi tàbí àwọn jàre. Nígbà tí wọn ò ti sọ bóyá ìwé náà wà lọ́wọ́ àwọn tàbí kò sí lọ́wọ́ àwọn, tàbí kí wọ́n sọ bóyá òótọ́ ni àwọn ṣèwádìí tàbí àwọn kò ṣe, wọn kò kúkú sọ pé àwọn kò mọ̀, bẹ́ẹ̀ ni wọn kò sì sọ pé àwọn mọ̀. Àwọn náà ń sá sábẹ́ òfin arúmọjẹ kan ni. Àmọ́ Greenspan kò dẹ̀yìn. Nígbà tí ọ̀rọ̀ náà sì sú ló gba ilé ẹjọ́ lọ. Ẹjọ́ tó pè náà ládájọ́ Bell Howells dá lọ́jọ́ 8 oṣù yìí, níbi tó ti pàṣẹ fún àwọn ọlọ́pàá inú, FBI àtàwọn iléeṣẹ́ tó ń wádìí ọ̀rọ̀ oògùn olóró yìí, DEA, pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní kíámọ́sá kí wọ́n gbé àbọ̀ ìwádìí wọn lórí ọ̀rọ̀ Tinubu síta. Bẹ́ẹ̀ ni kì í ṣe tirẹ̀ nìkan o, àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù náà ni, ìyẹn Andrews, Àgbélé àti Àkàndé. Adájọ́ Howells ní òfin tí àwọn FBI àti DEA ń kóòtù yẹn kò bá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mu o. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ tó ṣe é gbé sábẹ́ tábìlì kí wọ́n mójú ajé kọ onísọ̀ni. Adájọ́ náà ní kì í ṣe nírú ẹjọ́ báyìí ni wọn yóò ti máa sọ̀rọ̀ pé àwọn mọ̀ tàbí àwọn kò mọ̀, tàbí pé àwọn ṣèwádìí tàbí àwọn kò ṣèwádìí. Irú ọ̀rọ̀ yìí kì í ṣe èyí tí wọn yóò máa fi pamọ́ fún aráàlú rárá, pé àwọn aráàlú gbọ́dọ̀ mọ ohun tó ń lọ. Pẹ̀lú àṣẹ tí ilé ẹjọ́ pa fún FBI àti DEA yìí, kíá ni wọn yóò kó àwọn ìwé náà jáde. Gbogbo àṣírí tó bá sì wà níbẹ̀ ni wọn yóò rí, nítorí kò sí ilé ẹjọ́ kan tàbí aláṣẹ kan tí yóò ní kí wọ́n má tún kó àwọn ìwé àṣírí Tinubu sí gbangba. Greenspan ti sọ fún ilé ẹjọ́ tẹ́lẹ̀ pé kì í ṣe pé òun déédéé bá àwọn FBI àti DEA jà lórí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ga jùlọ lọ́dọ̀ àwọn CIA tí fẹ̀ẹ́ kan sọ fóun, wọ́n sì fi í síwèé pé lóòótọ́ ni ìwádìí bẹ́ẹ̀ wáyé, àti pé èsì ẹ̀ pàápàá wà lọ́wọ́ àwọn náà, àmọ́ kì í ṣe àwọn làwọn yóò kó kalẹ̀ bí kò ṣe àwọn tí wọ́n ṣèwádìí ọ̀hún gan. Lára ohun tí adájọ́ gùn lérè pé ọ̀rọ̀ tó bá ṣojú ìlú ìyẹn ò farasin mọ́, pé ohun tó bá ti wà lọ́wọ́ àwọn CIA ìyẹn ti dọ̀rọ̀ ìgboro. Níbi tí ọ̀rọ̀ yìí le sí ni pé nígbà tí ìwádìí yìí bá jáde tó sì hàn pé lóòótọ́ ni wọ́n ti dá Tinubu lẹ́bi nígbà kan rí nílùú òyìnbó yìí, tí wọ́n sì gbé jáde lẹ́yìn tí wọ́n dá a lẹ́bi pé wọ́n gba owó lọ́wọ́ ẹ̀, owó tí wọ́n ní ó rí láti ibi iṣẹ́ oògùn olóró gbígbé. Ọ̀rọ̀ náà yóò padà bí ìgè, yóò sì bí àdùbí ní Nàìjíríà, nítorí ohun tí òfin sọ ni pé wọn kò ní fààyè gba ẹni tí ilé ẹjọ́ bá ti dá lẹ́bi rí pé kó wà ní irú ipò tó wà ní Nàìjíríà yìí. Bí wọ́n bá sì bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ náà, àwọn tí wọ́n pè é lẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, pàápàá Àtíkù àti Peter Obi, yóò tún padà sílé ẹjọ́. Ohun tí wọn yóò sì máa tẹnu mọ́ ni pé ọ̀daràn ni ààrẹ, àwọn ò sì lè gbà kí ẹni bẹ́ẹ̀ ṣe olórí àwọn.
nígbà tó sì jẹ́ ohun tí àwọn ti ń lé kiri láti ọjọ́ yìí rèé tí wọ́n ti ń kó ara wọn jọ tí wọ́n sì ń fẹ́ gbégi dínà pé Tinubu kò gbọ́dọ̀ lọ ní sáà kejì bí olórí Nàìjíríà kó má jẹ́ ohun tí wọn yóò lò rèé ohun tó sì jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa béèrè pé èwo làwọn Amẹ́ríkà tún gbé jáde yìí nìyẹn. ọ̀pọ̀ ìgbà ní ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá lábẹ́ Donald Trump yìí ti fi hàn pé àwọn ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ Nàìjíríà dénúdénú tó sì jẹ́ olórí Amẹ́ríkà tuntun yìí kò fi bò pé òun ò fẹ́ràn wa tí ó sì máa sọ àwọn ọ̀rọ̀ àbùkù àti ti ìtìjú sí àwọn aláṣẹ wa àti àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé ní ìlú wọn àti pé ní gbogbo ìgbà táwọn Amẹ́ríkà fi ń takú pé àwọn kò ní kó ìwé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún ẹnìkan yìí lásìkò tí Joe Biden sì ń ṣèjọba ni gbogbo bí wọ́n ti ń fa ọ̀rọ̀ náà ni wọ́n ń yí dànù lóòótọ́ kò sí ẹni tó lè sọ pàtó pé Joe Biden ń dá sí i àmọ́ bó ṣe wá jẹ́ ẹjọ́ tí wọ́n ti ṣe láìmọye ìgbà ló tún wá hú jáde yìí tí ẹjọ́ náà sì jẹ́ èyí tí yóò ta àbùkù olórí orílẹ̀-èdè yìí ohun tó wà nídìí ọ̀rọ̀ náà kò tí ì yé ẹnìkan àmọ́ ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bá ní o kì í garun nígbà tí ọ̀rọ̀ náà bá déta gbogbo ayé yóò rí ohun tó máa tìdí ẹ̀ yọ ohun tó bá sì fọ́ni lójú náà ni yóò fọ̀nà hàn ni. Ọláyíwọlá Alága ló sáré yẹ ìdájọ́ yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn ẹ kú etí gbọ́ o.